ẹnìkan ò ní bọ́ síta kó sọ pé òun fẹ́ sin Ọ̀ṣun Òṣogbo nínú ẹ̀rùn, òjò onírọ̀. Ibo wá lọ́lọ́run ọba wọn lọ nínú ẹ̀rùn. قال يا قوم اتبعوا المرسلين. Bismillah walhamdulillah. A tún kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa yìí, ètò Let's Talk Islam. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam nílẹ̀ Yorùbá. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí òun náà ni dókítà yín Ishaq Adédayọ̀ ọmọ Ọlọ́run níṣọlá. Ní èní a tún tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run Ọba nípa ìjíròrò wa. Ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká ronú. Àwọn ọmọ Yorùbá, ilẹ̀ ọmọ Odùduwà, ẹ jẹ́ ká ronú sí pàtàkì ìdí tí ọba adẹ́dá tó ṣe dá wa sílé ayé àti nípa nǹkan tí a bá àwọn bàbá wa láyé tí wọ́n ń ṣe. Ǹjẹ́ nǹkan táwọn bàbá wa yìí, ṣé nǹkan ń ṣe yìí, ṣé nǹkan tí ó yẹ kí gbogbo wa ká gbáwọ́ sowọ́pọ̀ láti ṣe ni? Wípé ẹ̀sìn àbáláyé Ẹ̀yọ̀ ni lÉkòó, Alágẹmọ lÓgùn, àbí Òrìmà ní Ìgèdè Èkìtì, àbí Ayílála lÓǹdó, ṣé Ọ̀ṣun ni lÓṣogbo, àbí Òkè Ìbàdàn níbàdàn. Ṣé àwọn nǹkan tó yẹ ká máa gbé lárugẹ lèé? Ká sọ pé àṣà wa ni, èyí tá báwọn bàbá wa tán ń ṣe leléyìí, ìyẹn náà làwa náà máa ṣe. Eléyìí ni a ti ń ṣàlàyé fúnra wa láti bí ọ̀sẹ̀ bí mélòó kan sí ẹ̀yìn. Tí a bá gbàgbé, ní èyí tó kọjá ní ìjíròrò wa, a ṣàlàyé abẹ̀rẹ̀ ìtàn bàbá wa Ibrahim. Bàbá rẹ̀ wo ni Ibrahim? Odùduwà bàbá wa. Ṣùgbọ́n nínú ìtàn tí ẹ̀yin bàbá sọ fún wa náà ni pé bóyá Mákà gan ó ní àwa Yorùbá ti wá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, bàbá àwọn ará Mákà, àwọn bàbá Lárúbáwá, òun náà ni Ibrahim wa. Ìtọ́kasí tiwa bá a dẹ̀ ṣe ń sọ, òun náà ni Alukurani. Lénìí ká má gbàsìkò wa, a ní ibi tá a bá dé ní ìjíròrò tó lọ. Ó ní nígbà tí bàbá wa Ibrahima alayhi salatu wassalam tí ó ń pe àwọn bàbá rẹ̀ bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí àti àwọn èèyàn rẹ̀, ó ń pè wọ́n sí pé kán wòye, ó ń pè wọ́n kúrò nínú ìjọsìn fún ère, ṣìgìdì, òrìṣà tí gbogbo wọn gbé kalẹ̀, ìràwọ̀ tó ń bẹ ní sánmọ̀, òṣùpá, oòrùn, gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ń jọ́sìn fún. Ó ń pè wọ́n pé ẹ jẹ́ ká wòye, torí nǹkan alákọ̀ọ́kọ́ ni ká kọ́kọ́ wòye sí nǹkan, ká ronú papọ̀. Kò kí ń ṣèjà, kò kí ń ṣe tagídí. Ẹ jẹ́ ká tapọ̀ tó ní ti ìjẹ́ ara wa ní ìdáwà ní kọ̀kọ̀. Ẹ jẹ́ ká ronú pẹ̀lú ara wa. Ǹjẹ́ nǹkan tí mò ń ṣe yìí, ṣé ó níbi kan tó lè gbé mi dé? Ní àpapọ̀, ẹ jẹ́ ká ronú papọ̀. Bàbá wa Ibrahima yìí, ó wá ń sọ fún àwọn ènìyàn rẹ̀, bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀, wípé ká má gbàgbé pé Ọlọ́run àlékiọlá ní òun fún lóye tó pọ̀, òun dẹ̀ fún ní ìṣípayá sí àwọn nǹkan tó ń lọ nínú sánmà, àwọn ẹ̀dá tọ́lọ́run àlékiọlá tó dá sínú sánmà. Ọlọ́run ní mo fún lóye. Ó wá ń pè àwọn bàbá rẹ̀ wípé ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká wòye sí nǹkan tẹ́ ń sìn yìí. Ó ń pè wọ́n kúrò níbi ṣìgìdì yẹn, níbi ẹbọ yìí. Ó ń pè wọ́n lọ síbi ìjọsìn fún ọba adẹ́dà, ọba kan ṣoṣo, lẹ́yìn tó ń túmọ̀ sí Islam. Islam náà ni pé ká jọ́sìn fún ọba kan tó jẹ́ pé òun náà ni ọba adẹ́dà tó dá wa. Tábà dẹ̀ ròye, tábà wòye sí, á rí pé eléyìí ò lè, kì í ṣe nǹkan tó le. Ok, ẹni tó dá wa, òun náà ni ká jọ́sìn fún. Kí ló lè ń bẹ̀? Bó ṣe yẹ kó rí náà nílé. Ṣùgbọ́n ṣé bọ́rọ̀ ṣe rí nílẹ̀ Yorùbá wa lélẹ̀? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọlọ́run ọba adẹ́dà ó wá ń sọ fún wa nínú ìtọ́kasí tiwa tó jẹ́ Alukurani. Ká má gbàgbé, a máa ń ní ẹnikẹ́ni tó bá ní ìtọ́kasí mìíràn tá a lè gbára lé kó mú wá, ká wò ó, ká lè bá a tẹ̀lé èyí tó jẹ́ òdodo jùlọ. Ká má gbàgbé o, àwáyé má lọ́kàn ò sí. Bàbá dẹ̀ ṣe rí ká pẹ́ tó láyé, á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyẹn tá a fi máa ń ra wa létí ní gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ ètò wa báyìí pé a gbọ́dọ̀ ṣe kíni, ká ṣe òdodo pẹ̀lú ara wa. Kọ́lọ̀ ọba adẹ́dà kó má ṣe wá ní adọ́rùnmọ́tọ́. Bàbá wa Ibrahim, ó wá ń sọ fún nígbà tí ó di àṣálẹ́,
ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ ìràwọ̀ yọ ní sánmà ibi tá a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá lélẹ́yìí ó wá ń sọ fún wọn pé falamma janna a'udhu billahi minash shaitani rajim falamma janna alayhi al-laylu ra'a kawkaba nígbà tó dàsálẹ̀ ó rí ìràwọ̀ tó yọ qala hadha rabbi ó wá ń sọ fún àwọn bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ tán wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé hadha rabbi eléyìí náà ń pè lọ́lọ́run mi o eléyìí náà ń pè lọ́lọ́run mi náà ń pè lólúwa falamma afala qala la uhibbul afilin nígbà tí ìràwọ̀ wá wọ̀ tí gbogbo ìràwọ̀ tó wọ̀ lálẹ́ tí gbogbo ẹ̀ dúdú padà èmi ò nífẹ̀ẹ́ sí ẹ̀yin tẹ̀ sí ìràwọ̀ ẹ̀ èmi ò nífẹ̀ẹ́ sí ọlọ́run bá tí ó máa wọ̀ o mi ò nífẹ̀ẹ́ sí èmi ò fẹ́ ọlọ́run tí ó máa wọ̀. ó tún di ìgbà mìíràn ó tún rí falamma rahal qamara bazigha ó tún róṣùpá tó tún yọ tó tàn mọ́lẹ̀ gbò nígbà táwa ń kékeré jù báyìí lọ láṣálẹ́ a máa ń kọrin kan táwọn bàbá wa tán máa ń kọ fún wa kọ́lọ́mbà kó bá ṣe dáadáa fún gbogbo àwọn màmá wa kó bá wa tọ́ gbogbo wọn sí ọ̀nà ẹ̀sìn Islam yìí kó pa gbogbo wa náà lórí ẹ̀sìn Islam yìí wọ́n máa ń kọrin wágà òṣùpá alẹ́ o ọ̀run ò ṣe bí ọjà ń bá dé lálẹ́ ń bá lọ lówùúrọ̀ ń bá dé lálẹ́ òun ni èèyàn máa ń kọ fún wa tá a bá ti rí ìràwọ̀ àti òṣùpá tó tàn ṣùgbọ́n ká padà síbi ọ̀rọ̀ wa ìgbà tí bàbá wa tó rí òṣùpá tó tàn ní sánmà àdà rọ̀bì eléyìí tún ṣe ju aláwọ̀ kọ́ yẹn lọ ṣé eléyìí lẹ́ ń pè ní ó dojú àwọn tó ń sin òṣùpá nínú wọn eléyìí lẹ́ ń pè lọ́lọ́run bá mi eléyìí dẹ̀ tún rẹwà díẹ̀ o falamma afala qala la in lam yahdini rabbi lakunanna minal qawmi ddallin ìgbà tó tún wọ̀ ó wò pé tí ọlọ́run ọba adẹ́dà tí mo fẹ́ tèmi ń sìn tí mo ń pè yín sí ṣé o rí pé tí ò bá fi ọ̀nà mọ̀yàn báyìí èyí ó wà nù ìṣìnà lẹ́yìn bàbá ẹ̀ wà o ká má gbàgbé ibi tán ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó sọ fún àwọn bàbá rẹ̀ pé ṣé ṣìgìdì lẹ fẹ́ máa sìn báyìí ni kí làwọn bàbá yẹn kí ló sọ fún wọn ó ní inni araka wa qawmaka fi dhalalin mubin ìṣìnà tó fojú hàn gèdègbèlè léyìí o àwa sọ fún wa pé ó ṣe nǹkan méjì kan tó fi jẹ́ kó yé àwọn bàbá rẹ̀ wípé inú ìṣìnà ni ká máa gbẹ́gi léèrè ká forí balẹ̀ sí egúngún kó da ẹ̀kú borí ká máa sọ pé eléyìí ni àṣà àwọn bàbá wa òun láti ìjọsìn fún òun láti ṣe ra bàbà fún ìṣìnà lélẹ̀ nǹkan aláwọ̀kọ́ tó ṣe fún wọn lélẹ̀ ó ní tí ọlọ́run ọba ò bá fi mímọ̀ náà ó ń jẹ́ kó yé wọn pé ẹ ní ìdìmọ̀ náà lakunanna minal qawmi ddallin mi máa wà nù ẹni àwọn ènìyàn ànù torí pé ọ̀nà ànù lélẹ̀ yìí àbí ṣé kò wá kí n ṣọ̀nà ànù ni ká múlẹ̀ tó súnmọ́ wa Ọ̀ṣun Òṣogbo ó ṣe jẹ́ pé inú òjò náà máa ń bọ́ ibi táwa dàgbà sí lápòmù a máa ń róríṣiríṣi àwọn ìyá Ọ̀ṣun tá máa rìn nínú òjò wọn máa lójò rọ̀ Ọ̀ṣun ní gbogbo Ọ̀ṣun náà máa dúpẹ́ fún àṣẹ kí n bọ̀ Ọ̀ṣun nínú òrùn àbí nínú ẹ̀rùn gẹ́gẹ́ bí bàbá wa Ibrahim ṣe ń sọ falamma afala nígbà tó wá wọlé àwọn òbí inú ìṣìnà lélẹ̀ yìí o ẹnìkan ò ní bọ́ síta kó sọ pé òun fẹ́ sin Ọ̀ṣun Òṣogbo nínú ẹ̀rùn òjò onírọ̀ ibo wa lọ lọ́wọ́ bá wọn lọ nínú ẹ̀rùn ká tẹ̀síwájú falamma ra'al shamsa bazighatan qala hadha rabbi hadha akbar ìgbà tó rí oòrùn tó oòrùn náà tún yọ àwọn tó ń sin oòrùn ó pé àádà tó tàn mọ́lẹ̀ àádà eléyìí ọlọ́ọ̀bá ayé tó tóbi jù lélẹ́yìí o eléyìí lẹ́yìn pé lọ́lọ́ọ̀bá mi eléyìí tóbi gan. falamma afalat qala ya qawmi inni bari'un mimma tushrikun nígbà tó oòrùn tún wá wọlé láṣàlẹ̀ ó sọ fún wọn pé ẹ̀yin èèyàn mi ṣé ẹ rí báyìí ó ti jọ yé wà bí inni bari'un mimma tushrikun èmi mo jápá mo bọ́ra mi mo bọ́pá mo bọ́ ẹsẹ̀ mo wẹ̀ yán kàǹkà mo wẹ̀ mọ́ kúrò nínú nǹkan tí ẹ̀ ń sìn lẹ́yìn Ọlọ́run bá dẹ́dà. ẹ mọ̀ kò sí ẹ̀dá kan tí ò mọ òdodo ó yé àwọn ènìyàn rẹ̀ ó yé àwọn bàbá rẹ̀ ibi tó ń pè wọ́n sí tó ń pè làákàyè wọn sí ó ṣe wá jẹ́ pásìkò kan la máa ń ṣẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ó ṣe jásìkò kan la máa ń sin Òkè Ìbàdàn ó ṣe jẹ́ pé ìgbà kan náà sọ pé òun jáde ǹjẹ́ bó ṣe jẹ́ kí ọba tó yẹ kó tọ́ sí ìjọsìn mi àti ẹ̀yin ǹjẹ́ bó ṣe yẹ kó rí leléyìí àsìkò kan lájọsìn fún
àsìkò kan àní jọ́sìn wá ní àkó yí ẹni gbogbo ọgbà ni ó ti láwọn custodian àwọn tó máa ń dúró ti alámójútó ọlọ́run bá tún lálámójútó eléyìí tún lágbára o. ìgbà tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tán tó dòdó ti fojú hàn wàhájáhù qawmu wàhálà bá dé. ẹ̀mọ́ nílẹ̀ Yorùbá táwọn àwọn àfà jágbémọ́ kèfèrí tí gbogbo wọn tó bá ti kọ́lọ́ọ̀bá kó bá ṣe dáadáa fáwọn àfà wọn tó bá ti ṣe wá sí pọ̀ lóríṣiríṣi tí òdodo yóò ti fẹ́ ara ta wọn ẹlẹ́yọ̀ ara ta wọn ó ń bú àwọn bàbá wa ní ó ń bú ẹ̀sìn ẹ̀yìn kíní kan ẹ̀sìn abáláyé ni àwọn alágẹmọ lóńdó kọ́lọ́ọ̀bá kó tọ́ gbogbo wọn sọ́nà. àwọn náà máa ṣe kíní wọn náà ṣe kan lẹ́nu ọjọ́ mẹ́ta ní obìnrin kan kò gbọdọ̀ kọjá irú ọlọ́ọ̀bà wò lélẹ́yìí ṣọ́nà ọba ló ṣe tí ò lè dá ló fẹ́ máa pa wọn ní obìnrin tó bá kọjá yóò fẹ́ jẹ ẹ̀wẹ̀ yóò ṣe kan ṣé alágẹmọ ló dá obìnrin ní àbúrò ló dá ó ṣe fẹ́ pa kò ṣe rí nǹkan míì tí ó pa. kọlọ̀bá kò tọ̀ wá sọ́nà wàhájáhù qawmu wàhálà bá dé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ní wàhálà yẹn alábùkún yẹn ò ní respect ò ṣe ò lápọ́nlé àgbà ò ń bú wa ní. qala atuhajjuni fillahi wa qad hadani ó pé àwọn bàbá rẹ̀ wá ṣé ọba dẹ́dà ilẹ̀ ń bá mi jàlé lórí ọba tẹ́ ẹ mọ̀ pé ó dá mi òun ló dá yín ló dá òṣùpá ló dá ìràwọ̀ ló dá oòrùn tí ẹ̀ ń sìn wọ́n kọ́ dé hadan ẹ̀ ń bá mi jà lórí ipò ti fi mí mọ̀nà bí màá ṣe jọ́sìn fún ni. wala akhafu ma tushrikuna bi illa an yasha rabbi shay'a ẹ wá lọ gbọ́ o ó ti jọ yé wa báyìí àbí èmi ò bẹ̀rù nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ọba kò sábúrú kan tí ó wàá dé bá mi àfi tọ́nà ọba bá fẹ́ kó wá bá mi ẹ jẹ́ ká dúró bí náà. torí wípé lára nǹkan tí ó máa ń tó kó ìrújú àti ìṣìnà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa nílẹ̀ Yorùbá ó ní ìbẹ̀rù àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba àbá dẹ́dà. ẹlòmíín náà mọ̀ ṣùgbọ́n ẹ ṣáà jẹ́ ká fi ti kíní sí kó jẹ́ ká rọ́nà lọ rárá. oògùn burúkú ń bẹ lọ́wọ́ wọn wọ́n á fi nǹkan kàn ẹ́ wọ́n á ṣe oríṣiríṣi. bàbá wa ń sọ fún wa wípé wàlá àkọ́f mi ò bẹ̀rù nǹkan tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run ọba. wasi'a rabbi kulla shay'in ilma ẹ̀wù bàbá dáadáa ẹ̀wù tó fi kọ́ wa. ó ní ìdí tí ò jẹ́ kí mi bẹ̀rù nǹkan tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run ọba ó ní pé wasi'a rabbi kulla shay'in ní ọlọ́run ọba ìmọ̀ ọlọ́run ọba mi ju ó ká gbogbo nǹkan wọ̀nyí torí pé ọlọ́run ọba mi ló dá wọn. ìtúwò la wá lẹ́lẹ́ ẹ̀yọ́ fẹ́ pa ìtúwò la lágẹmọ fẹ́ pa ìtúwò lóníṣàngó fẹ́ pa Ọbàtálá ìtúwò ni Ayílála irú túwò ló fẹ́ pa ká má gbàgbé irú ìtàn yìí a ti sọ fúnra wa rí nígbà tá à ń sọ̀rọ̀ ìtàn ànábì wa Nóà tó sọ fáwọn èèyàn pé fàájìmìrú amúrọ̀kún wà ṣúrọ̀ ká àkún ẹ kó gbogbo ète yín wá gbogbo ẹbọ yín ẹ kó gbogbo ẹ̀ wá á rí i pé ọ̀nà títọ́ Ọlọ́run ọba yìí ó ti ní bó ṣe máa ń gbà ọ̀nà àwọn tó ń sin nǹkan míì náà lẹ́yìn Ọlọ́run ọba ó ti ní bó ṣe máa ń tọ̀ ẹ má jẹ́ ká gbà sí ara wa. kí wá ní àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ilé nígbà tó ti di pọ́rọ̀ pé wọ́n ti ń kantara wọn. a tẹ̀síwájú a ní díẹ̀díẹ̀ lámàmú lẹ́wẹ̀ ká má bàa jẹ́ kó sú wa. abẹ́ Allah subhanahu wa ta'ala èyí tá a sọ lónìí kó bá a fi bárkà sí kó dá wa sí lórí dáadáa kó fi òdodo mọ̀ wá lódodo kó ṣe nírọ̀rùn fún èmi àti ẹ̀yin láti tẹ̀lé kó jẹ́ kí irọ́ kó jẹ́ kó hàn sí wa gẹ́gẹ́ bí irọ́ kó ṣe nírọ̀rùn fún èmi àti ẹ̀yin láti jìnnà sí. pẹ̀lú gọ́lọ́n ọba a tẹ̀síwájú ní àjíròrò wa ètò wa tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba lẹ́kọ̀ọ́lá lẹ́ẹ̀kan sí ká má gbàgbé orúkọ ti tèmi òun náà ni dókítà yín dókítà alábẹ́rẹ́ náà ni tó ń mójútó àìsàn kan tá à ń pè ní psychiatry mental health ọmọ yín Ishaq Adédayọ̀ Ọlọ́run níṣọlá títí di ìgbà tá a tún pàdé náà assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ní èmi ò ní àti wípé Àgẹ̀mọ níjẹ̀bú ààrẹ bọ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣe ààrẹ bọ ní